bid'atu ntí ń jẹ́ bídíà lọ́dọ̀ tàwọn ala darbayn ọ̀nà méjì làwọn pín sí ma uhditha mimma yuwafiqu al-kitaba wa sunnata wal ijtima'a wal athara fa huwa bid'atun hadi wọ́n ní àkọ́kọ́ ńbẹ̀ òun ni pé gbogbo ẹni tó bá lóhun dáadáa dálẹ̀ kan lẹ̀ tí ó bá ti tako súnà tànábì tí ó sì tako ọ̀rọ̀ Ọlọ́hun alkitabu wa sunna tí ó sì tako ìròrí àwọn àfáà salafu salih tí wọ́n ti kọjá. wa ala sayyidina muhammadin wa ala alihi wa ashabihi wa sallim. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Akí Ọlọ́hun àti àtàrà Ọlọ́hun akí ọ̀gá wa àgbà Ànábì wa Muhammad àlékún ìkẹ́ ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì Muhammad Ànábì tó ṣe pé rahmatan lil alamin ìkẹ́ ni wọ́n jẹ́ fún gbogbo ayé. Ìkẹ́ náà kó má mọ lérí Ànábì nìkan, Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ ìgẹ̀ fún gbogbo àwọn sàhábà tí wọ́n tẹ̀lé Ànábì, ó fi dérí àwọn tábì'í, ó fi dérí àwọn tábì'í. Ọlọ́run sá bá wa kẹ́ gbogbo wọn, ó fi wá dérí gbogbo àwọn bàbá gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n jẹ́ kí Islam kó rọrùn fún gbogbo umma mùsùlùmí ní gbogbo orílẹ̀-èdè kó wá. Ọlọ́run kó wọlá títóbi rẹ̀, kó wọlá agbára rẹ̀, ìkẹ́ rẹ̀ Ọlọ́run tí ò ní tángbà kan, Olúwa bá wa fi jíṣẹ́ fún gbogbo wọn. Àmín summa àmín. Lẹ́yìn yẹn, gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù fún wa, tí wọ́n jẹ́ ní ire, tí wọ́n jẹ́ ní Ọlọ́run lọ́kùnrin lóbìnrin, Ọlọ́run má ṣe bá wa mójútó gbogbo wọn. Gbogbo àwọn àfáà wa tí wọ́n ti lọ, Ọlọ́run bá wa kẹ́ wọn. Gbogbo àwọn àfáà wa tí wọ́n ṣẹ́kù, Ọlọ́run bá wa dúró tì wọ́n. Allahumma àmín. Lẹ́yìn ìdí eléyìí, a kí gbogbo àwọn olólùfẹ́ lọ́kùnrin lóbìnrin tẹ́ ń wò wá ní wíwò ti Islam, ọba tó fi ń ṣe ọ̀ṣọ́ fún wa, aṣọ yìnyín Ọlọ́run níjó ya. Ládàáyàrí mọ̀tọ̀rọ̀ kẹ́ìgẹ̀ fún Maulana Amirul Jaysh, Ọlọ́run má ṣe bá mi ṣàlékún ìkẹ́ìgẹ̀ fún wa. Ighfir li abdika ya haya salati ya Rabbi ya Ghaffar. Ighfir li abdika ya haya salati. Bismillah kan kúlù Allah kan fún bàbá àtàwọn tó bí wọn àti ìyàwó wọn, ó fi dérí gbogbo òkú ẹnìkọ̀ọ̀kan wa náà, Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Bismillahir Rahmanir Rahim. Qul huwa Allahu ahadun Allahu samadun lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Naam, èyí tá fẹ́ fi bára wa sọ̀rọ̀ ní alẹ́ tòní, òun náà ni ọ̀rọ̀ nípa ìbéèrè tí àwọn olólùfẹ́ tí wọ́n béèrè lọ́wọ́ mi pé alaysa kullu bid'atin dalalah, ṣé gbogbo tí ń jẹ́ àdádálẹ̀ sóhun ní àánú gẹ́gẹ́ bí Ànábì ti wí sallallahu alayhi wa alihi. Ọlọ́ba ṣàlékún kẹ́ìgẹ̀ fún Ànábì. A rí kà nínú ọ̀rọ̀ wọn náà, láti rí kà ọ̀rọ̀ gáwà àgbà Ànábì wa Muhammad, torí pé hadisi tí àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n a máa gbójúlé tí wọ́n sì máa kàfáyé lérí pé Ànábì sọ pé kullu bid'atin dalalah. Hadisi méjì náà ni
nínú àdísì méjì náà làdísì tí wọ́n máa kà fún ayé wípé ànábì sọ pé gbogbo àdádálẹ̀ ànú ni. Àkọ́kọ́ àdísì tí wọ́n máa kà á gbọ́ láti ọ̀dọ̀ Dahhak bun Mukhlad. àwọn ni wọ́n bá wa sọ̀rọ̀. Hadathana Dahhak bun Mukhlad عن ثوري عن خالد بن معدان عن عبد الرحمن بن عمرو السلمي عن أرباد بن سارية رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وعدوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وإن كل بدعة ضلالة. رواه أحمد في مسنده وأبو داود وابن ماجه في سنن وصححه الأرناؤوط والترمذي رقم 266. حديث àkọ́kọ́ tí wọ́n máa kà ní tànàbí fi ní gbogbo ànú gbogbo àdádálẹ̀ ànú ni. Dahhak ni wọ́n bá wa sọ̀rọ̀ tí wọ́n sọ fún wa wípé Arbad bunu Sariyata, Arbad ọmọ Sariya òun ni ó ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ pé alaykum bi sunnati, ó dọ̀wọ́ yín o ẹ̀yin àlùmọ̀ mi pẹ̀lú ojú ọ̀nà mi ànábì sunna mi ànábì. Ó dọ̀wọ́ yín wa sunnatil khulafa ar-rashidin al-mahdiyyin. Ó dọ̀wọ́ yín pẹ̀lú sunna pẹ̀lú ojú ọ̀nà mà táwọn àlùmọ̀ mi àwọn sàábé mi tí wọ́n bá là kalẹ̀ léyìí tèmi ànábì bá là kalẹ̀ làwọn náà gbẹ́sẹ̀ lé. Ó dọ̀wọ́ yín wa'addu 'alayha bin nawajiz, ẹ̀dì yín máa dáadáa yàní wípé súnà nábì àti táwọn sàábé bá ṣe tán kọ́sẹ̀ rẹ̀ látara nábì. Ànábì ní ká dónímọ̀ addu 'alayha bin nawajiz. Ànábì ní ká gbárùkù tí ká má fan lẹ́yẹyọ. Ànábì ò dákẹ́ wọ́n ní wa iyyakum wa muhdathatil umur fa inna kulla muhdathatin bid'ah wa inna kulla bid'atin dalalah. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n sọ nígbà tí wọ́n dákẹ́ wọ́n ní gbogbo ọ̀rọ̀ pápátá òun náà ni ọ̀rọ̀ tèmi ànábì ò bá sọ tẹ́ bá sọ lẹ́yìn mi òun ní jẹ́ àdádálẹ̀. Gbogbo ohun tí sì ń jẹ́ àdádálẹ̀ tẹ́ bá dálẹ̀ lẹ́yìn mi ànábì sallallahu alayhi wa sallam, gbogbo ohun tí ń bá ń jẹ́ àdádálẹ̀ tẹ́ bá dálẹ̀ ànú ní o. Àdísì tá wí wọn a máa kà á. Ẹ̀rí pàdísì tá sọ yìí, àdísì yìí, ẹ̀rí pàdísì tá sọ yìí, ànábì ò sọ pé wa kullu dalalati fin nar alaykum. Ànábì ò sọ pé wa kullu dalalatin fin nar. Inti wọ́n wí ní pé wa iyyakum wa muhdathatil umur fa inna kulla muhdathatin bid'atun wa inna kulla bid'atin dalalah. Níbi àdísì alákọ̀ọ́kọ́ tá wí, ànábì ò ní wa kullu dalalatin fin nar. Gbogbo àwọn ruwat tí wọ́n gbà wá, Ahmadu gbà wá nínú musnadu rẹ̀, wọn ò wí bẹ́ẹ̀. Abu Dawud wọ́n gbà wá, Ibn Majah mbenu Ibn Majah bi sunanu wọn. Al-Arnaut àwọn náà sahaha hadithi. Tirmizi nínú raqmu 266 àwọn náà ṣe kíni wọ́n dákọ̀ hadisi yìí, hadithun sahih hasanun sahih. Bá Nabi ti wí ní pé alaykum bi sunnati, alaykum بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وعدوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة
wa inna kulla bid'atin dalalah kò sí wa kullu dalalatin finnar níbi àdìsí tí wọ́n gbójúlé àwọn tí wọ́n sì gba àdìsí àwọn ruwatu rẹ̀ náà ni mo kà yìí tẹ́ bá lọ wo àdìsí yẹn Ànábì ò wí bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀. Àdìsí ẹlẹ́ẹ̀kejì òun ni àdìsí tí Jábìrù gbà wá radiyallahu ta'ala anhu. Àwọn ni wọ́n sọ fún wa pé kana Rasulullah sallallahu alayhi wa sallam yaqulu fi khutbatihi. Wọ́n lá Ànábì a máa wí wa máa sọ nígbà tán bá wà lérí mímbàrí tán bá wà lérí khutuba yahmadullaha wa yuthni alayhi bima huwa ahluhu. Wọ́n lá Ànábì ó kọ́kọ́ yin Ọlọ́run, wọ́n dúpẹ́ fọ́lọ́run, wọ́n kàn sára gbogbo ntọ́lọ́run bá ṣe tá ń fojú rí àtẹ̀yí tá a fojú rí. Wọ́n lá Ànábì ó ṣe é. Ànábì ó yin Ọlọ́run, Ànábì ó gbé títóbi fọ́lọ́run, wọ́n ó gbóṣùbà fọ́lọ́run pọ́lọ́run lọ́ba tó dá gbogbo nǹkan, wọ́n sì yìn. Lẹ́yìn ìgbà tá Ànábì tán bá wí bẹ̀ tán wọ́n á tún wá sọ pé man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wọ́n lá Ànábì ó ní gbogbo ẹni Ọlọ́run bá fi mọ̀nà kò sẹ́ni ó lè jùúnù mọ́, gbogbo ẹni Ọlọ́run bá sì jùnù kò sẹ́ni tó lè fi mọ̀nà mọ́. Lẹ́yìn tá Ànábì bá wí gbólóhùn tá wí tán wọ́n tún wá sọ pé inna asdaqal hadithi kitabullah wa ahsana al-hadi hadiyu Muhammadin wa sharrul umuri muhdathatuha wa kullu muhdathatin bid'atun wa kullu bid'atin dalalah sallallahu alayhi wa alihi. Ọlọ́run bá wa kí Ànábì, ẹ bá yìn bọ́ Ànábì, Ọlọ́run bá wa kí Ànábì, ẹ bá yìn bọ́ rẹ̀ sallallahu alayhi wa sallam. Ànábì wọ́n dá púpọ̀, Ànábì wọ́n fẹ́ràn wa púpọ̀. Ànábì sallallahu alayhi wa sallam àdìsí ẹlẹ́ẹ̀kejì tá ń kà lọ tó fi sọ̀rọ̀ kullu bid'atin dalalah. Ànábì ní gbogbo tí ń jẹ́ òdodo nínú ọ̀rọ̀ ẹ̀ ní bámbì kankan. Inna asdaqal hadithi kitabullahi nínú al-Qur'ani ilẹ̀ ti bá wa ahsanal hadiyu Muhammadin sallallahu alayhi wa sallam. Kò sì sí ìlànà kan tó jẹ́ ìlànà tó ní àlùbáríkà jù, kò sí ìlànà kan tó dáa jù, kò sí ìlànà kan tálùbáríkà rẹ̀ tó mú kẹ̀kẹ́ púpọ̀ tó ju ìlànà tèmi Ànábì sallallahu alayhi wa sallam, tó ju ìlànà náà lọ. Ànábì wa ní wa sharrul umuri muhdathatuha wa kullu muhdathatin bid'atun wa kullu bid'atin dalalah wa kullu bid'atin dalalah kullu bid'atin dalalah. Ànábì ní gbogbo ọ̀rọ̀ tẹ́ bá máa sọ lẹ́yìn mi tó bá ti yàtọ̀ sọ́rọ̀ èmi Ànábì ó ti di ọ̀rọ̀ àdádálẹ̀ láàrin inú ni. Gbogbo ntí má sì ti ń yà àdádálẹ̀ tẹ́mi Ànábì ò ṣe táwọn sàábì ò ṣe ó ti di àánú ntọ̀hún inú àánú ló wà bá Ànábì ti wí inú. Níbi àdìsí eléyìí náà Ànábì ò sọ pé wa kullu dalalatin finnar. Ẹni tí Muslim gba àdìsí eléyìí tá a wí wa, Abu Dawud náà gbà wá, wa Ibn Majah àìdọ̀ àwọn náà gbà wá, àwọn náà wọ́n dá sọ ọ̀rọ̀ àdìsí yìí. Nisa'i àwọn ni wọ́n záàdà àdìsí yìí wípé wa kullu dalalatin finnar. Nínú hadisi nínú Sunanu Nisa'i ní rọ́kùmù 188 Nisa'i nìkan ló lo kẹ́límà wa kullu dalalatin finnar pé gbogbo àánú pátápátá yóò wọ iná ni. Àmọ́ gbogbo ruwatu yòókù wọn ò kà á pé wa kullu dalalatin finnar. Ọ̀rọ̀ Ànábì lélẹ̀ ìdáwé náà, ọ̀rọ̀ Ànábì lélẹ̀ ìdáwé bá Ànábì bá wà lérí khutuba wọn tán bá ń ṣe khutuba lọ́wọ́ ntí wọ́n máa wí ni pé inna asdaqal hadith kitabullahi wa ahsanal hadi hadiyu Muhammadin wa sharrul umuri muhdasatuha wa kullu muhdasatin bid'atun wa kullu bid'atin dalalah. Bí ká Ànábì máa wí dénú ṣe lọ bẹ́ẹ̀
ibi tá ànábì máa wí dénú sallallahu alayhi wa sallam ẹ máa bá yín bó wọn kò síbi tá ànábì gọ ẹ sí tá ànábì ti sọ pé wa kullu dalalatin fin nar èmi ò tí ì rí àmọ́ tá a bá rẹ́ni tó rí ibi tá ànábì ti wí bẹ́ẹ̀ Nìsáyí na sọ ń bi titi wọn ibi súnánù tiwọn yìí Nìsáyí gbòòrò wàtú yòókù kò ní wa kullu dalalatin fin nar. Tàbá wá wò àdìsí méjèèjì yìí ntí wọ́n ń jẹ́ kó yé wa náà ni wípé gbogbo ntí ń jẹ́ àdádálẹ̀ dọ̀láàlù ànú ni gbogbo ntí ń jẹ́ àdádálẹ̀ tọ́ àmọ́ wá wò pé kúlù tá ànábì wí yìí ànábì sallallahu alayhi wa sallam ànábì àwọn ni wọ́n fi ní làákàyè jù ànábì àwọn náà fi mọ̀rọ̀ sọ jù ànábì àwọn ni ẹ̀ mọ́ bá yìí bọ́ ànábì kò sẹ́ni tó gbọ́n tó ànábì kò sì sẹ́ni tó dálá hán tó ànábì kò sì sẹ́ni tó mọ̀rọ̀ sọ tó ànábì kẹ́lìmọ̀ kúlù tá ànábì wí pé kúlù bid'atin dọ̀láàlà pé gbogbo àdádálẹ̀ pátápátá ànú ni kẹ́lìmọ̀ yẹn kúlù yẹn lọ́dọ̀ àwọn onílógà tufidu ma'ani kathiratin kúlù ó ní túmọ̀ tó pọ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí pàǹdàbí náà sì lálákọ̀ọ́kọ́ òun lè kọ́ àkọ́kọ́ wa láyé sallallahu alayhi wa sallam so ànábì wọ́n mọ̀ tí wọ́n ń wí wọ́n sì mọ̀ tí wọ́n gbà lérò pẹ̀lú wípé kúlù bid'atin kúlù yẹn lọ́dọ̀ àwọn onílógà kalimatu tufidu wọ́n máa lò fún al-istighraq li afrad wọ́n máa lò kúlù fún istighraq li afrad ma tudafu ilayhi aw ajza'i àwọn oníkéwú ti gbọ́ mi yé ntí mo wíhun pé al-istighraq li afrad yàní pé kúlù kò túmọ̀ gbogbo nǹkan kúlù kẹ́lìmọ̀ kúlù tànàbí wí kò túmọ̀ pé gbogbo àdádálẹ̀ pátá o dalalatun pé ànú ni kúlù yẹn ò túmọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn elédè anabi náà sì ni afsahu khalqillah sallallahu alayhi wa alihi ṣeun ya Mas'ud anabi wọ́n mọ̀rọ̀ sọ púpọ̀ so kúlù yẹn a lè lo kúlù fún àpapọ̀ níjọ́ mi a lè lo kúlù fún èèyàn kọ̀ọ̀kan tá a kójọ sí àwùjọ kan níjọ́ mi tá bá lọ wọnú al-Qur'an ọ̀rọ̀ alápọ̀nlé tírà ńlá tí ò sírú ẹ̀ níbi tọ́lọ̀ tí ń bá nàbí sọ̀rọ̀ pé kullu mri'in bima a'udhu billahi minash shaitani rajim kullu mri'in bima kazabat rahinu ẹ̀wò kúlù tọ́lọ̀ ń lò ń bẹ̀ yẹn irú kúlù yìí náà ni istighraqul afrad o irú kúlù yìí náà lànàbí wí o ọlọ́run ní gbogbo ọmọ ènìyàn kọ̀ọ̀kan gbogbo ọmọ ènìyàn kọ̀ọ̀kan iṣẹ́ tọ́mọ ènìyàn kọ̀ọ̀kan bá ṣe náà ni ó jẹ́ láàfin dégò kalẹ̀ fún níjọ́ àkíyàmù ẹ rí pé kúlù tí ń wí òun nì kúlù yẹn ò túmọ̀ gbogbo èèyàn kò túmọ̀ umum kò túmọ̀ jámù torí pé kò pọ́sibù kí gbogbo ọmọ ènìyàn wà Jánnà kò pọ́sibù kí gbogbo ọmọ ènìyàn wọ inú náà so kúlù tó wí yẹn yàní kúlù mri'in bima kasabat rahinu yàní tu'tabaru kúlù fi hadhihi al-hala mufrada mudhakkara bihasabi al-lafzi kúlù bẹ̀yẹn ìtumọ̀ èèyàn kọ̀ọ̀kan wọ́n tó bá ṣiṣẹ́ rí kúlù mri'in bima kasabat rahinu wọ́n tó bá ṣiṣẹ́ rí ó gbà ládàá kó ṣiṣẹ́ rí lọ́dọ̀ Ọlọ́run ìwọ tó bá ṣàbúrú ó gbà ládàá pé ó ṣàbúrú lọ́dọ̀ Ọlọ́run so ikhtiyaru wà ń bẹ̀ níbi kúlù yẹn so kúlù yẹn ò túmọ̀ pé gbogbo àdádálẹ̀ pátá àìmọye àwọn àdádálẹ̀ míì tó dáa àìmọye àwọn àdádálẹ̀ míì tí ò dáa tó burú tó wà àkèbáhù intanẹ́bì ń wí fún wa ń bẹ̀ nù ni so kúlù lọ́dọ̀ àwọn onílógà bákan náà wọ́n máa lò fún zọ́rfà zaman
ní kúlù wọn máa lò fún sọ́rọ̀fà zaman ìzálà ìkọ́ tí ha mọ́ tí máa bá tu tẹ́sẹ̀ màkúl tí máa bá ti wọlé tó bá dà papọ̀ mọ́ kúlù ibi tọ́lọ̀ ti sọ pé àwàkúlẹ̀mọ́ ja'akum rasulu bima tahwa anfusukum wastakbartum. ǹjẹ́ nígbà táwọn òjíṣẹ́ wa bá wá bá yín táwọn òjíṣẹ́ wa tí wọ́n bá wá bá yín tí wọ́n ń sọ tí ó tẹ́ tí inú yín ó dùn tí wọ́n ń sọ tẹ́ fẹ́ fún wọn ṣé gbogbo gbà náà lè máa ṣègbéraga ni kúlù bẹ̀yẹn sọ́rọ̀fà zamani ni kúlẹ̀mà torí ó yàní ó làhákà mọ́ ntí kúlù bẹ̀yẹn túnú ó ti yàtọ̀ sí kúlù istigraku kùlí kúlù bídẹ́ àdọ̀lálà tá nàbí wí yẹn ó ti yàtọ̀ sí kúlù bídẹ́ àdọ̀lálà tá nàbí wí òun ni wípé kúlù bídẹ́ àti dọ̀lálà gbogbo ẹni ó bá ti ṣe àdádálẹ̀ tí ò sí nínú òfin Ọlọ́run tí ò sí nínú òfin tànàbí dọ̀lálàtun wa kullu dọ̀lálàtin finnar. Kúlù a máa ṣiṣẹ́ tawkid nígbà t'Ọlọ́run bá àwọn màláíkà sọ̀rọ̀ pé fasajada al-malaikatu kulluhum ajma'un ẹ̀rí pé tawkidu ni ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn. So kúlù táwọn wí kúlù tí ànábì lò pé kúlù bid'atin dalala kìí ṣe gbogbo kúlù yẹn kò túmọ̀ gbogbo àdádálẹ̀ kò túmọ̀ rẹ̀ istigraku li afrod ni. So bí yìí ò ti rí nù ni láti mọ̀ pé ọ̀gá wa aṣíwájú wa àwọn náà nílà káìjù àwọn náà mọ̀rọ̀ sọ jù gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lọ anabi sallallahu alayhi wa alihi bí yàrá wa yóò bọ́ anabi dáadáa yóò sì léyà dáadáa. wa kalimatu dalalatun tàbá wo kalima dalal ipe ànú gan-an lọ́dọ̀ àwọn onílárúbáwá laha ma'ani kathiratin òun náà ní túmọ̀ tó pọ̀. في علم اللغة الدلالة وما له دلالة فون الغواية ìtumọ̀ الغواية wọ́n lo gàwáyà ànú náà ni ìtumọ̀ ntí ń túmọ̀ ànú náà ni gàwáyà tù. الدلالة wọ́n a máa lò fún الغياب kí nǹkan pamọ́ fún yàn dọ̀lálà náà ni. wọ́n a máa lo الدلالة wọ́n a máa lò fún alibutilan kí nǹkan bàjẹ́ máa yàn lọ́wọ́. alukurani gbé gbogbo ẹ̀ wá kò sí ìdá alukurani ò gbé wá ń bẹ̀ kò sí ìdá alukurani ò gbé wá ń bẹ̀. So adọ̀lálàtù wọ́n a máa lò dọ̀lál wọ́n a máa lò dọ̀lálàtù wọ́n a máa lò fún yàní wọ́n a máa lò fún alimasiya wọ́n a máa lò dọ̀lál wọ́n a máa lò fún masiya yàní kéèyàn ṣe Ọlọ́run. wọ́n a máa lo dọ̀lál wọ́n a máa lò fún al-khata' wa nisyan wọ́n a máa lò fáṣìṣe ìyẹn lè ṣe mistake kalima dalalatun wọ́n a máa lò fún al-khata' wọ́n a máa lo kalima dọ̀lál wọ́n a máa lò fún an-nisyan kéèyàn gbàgbé nǹkan. So ọ̀nà tí wọ́n a máa gbà lo kalima dọ̀lál ó pọ̀ tí a lè kà tán. Tàbá wá ní alibid'atu ntí ń jẹ́ bídà gan àdádálẹ̀ ntí ń jẹ́ bẹ́ẹ̀ laha ta'rifani inda ulama ọ̀nà méjì làwọn àfáàgbà àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ọ̀nà méjì ni wọ́n pín ntí ń jẹ́ bídà sí. àkọ́kọ́ tí wọ́n pín bídà sí wọ́n ní alibid'atu kullu ma hudisa ba'da rasulillahi sallallahu alayhi wa sallam sawa'un kana madhmuman aw mahmudan. wọ́n ní àwọn apá kan àfáà sọ pé gbogbo ntí wọ́n bá dálẹ̀ lẹ́yìn ìgbà tá Ànábì lọ tán òun ni à ń pè ní bídíà. tọ́ ntí wọ́n bá wá dálẹ̀ lẹ́yìn ìgbà tá Ànábì lọ tán òun ni imma an yakuna mazmuman àwọn tí wọ́n bá dá ntí wọ́n dálẹ̀ lẹ́yìn Ànábì òun ni ó lè jẹ́ pé ntáwọn dálẹ̀ òun ni èébú ló padà wá já sí. àwọn àfáà kan ní tó bá jẹ́ pé èébú ló já sí àwọn mahmudan àbóyí ntí wọ́n dálẹ̀ lẹ́yìn Ànábì òun ni ó padà já sí ẹ̀yìn. wọ́n ní ọ̀nà méjì tí àwọn rò pé bídíà lè pín sínú àwọn apá kan náà àwọn sálàfù sọ́ọ̀lẹ̀
àwọn apá kan sọ bẹ́ẹ̀ pé ntí bídíà pé àwọn apá kejì àwọn ní alibid'atu wọ́n ní tí ń jẹ́ bídíà òun náà ni pé kullu hadisin lam yarid bihi ash-shar'u wa lam yandarij tahta aslin yu'mal bihi fa huwa bid'atun. àwọn ní tí ń jẹ́ bídíà lọ́dọ̀ táwọn òun ni tí wọ́n dálẹ̀ tó ṣe wípé àrítọ́ka fún bídíà tẹ̀ dálẹ̀ àrítọ́ka fún fi shar'i nínú al-Qur'an nínú òfin a sì rí iṣẹ́ ìpìlẹ̀ kan fún tá a sọ pé bóyá ànábì ti ṣe rí àbáwọn sàhábà ṣe rí àwọn làwọn òpin bídíà ń tà wọn àlìbídíàtú bídíà tó bá ti jẹ́ bídíà náà ni tá ànábì ò bá ti ṣe tá a sì rí nǹkan kan nínú àkọọ́lẹ̀ òfin Ọlọ́run ṣe bídíà ni àwọn òpin bídíà ń tiwọn. tá a bá lọ wo àfáàwọ̀ àgbà Bayhaqi àti àfáàwọ̀ àgbà Ibn Jawzi àti àfáàwọ̀ àgbà Imam Nawawi àti àfáàwọ̀ àgbà Hajar al-Asqalani àti àfáàwọ̀ àgbà wa Sultanul Ulama Izz ibn Abdussalam àwọn àfáà ńláńlá nù ní ọlọ́mọba wa gbórí alkiyama gbogbo wọn rahmatullahi alayhim ajma amin àti Imam Shafi'i gbogbo wọn èyí wá ferí korí wọn wá pín bídíà sí méjì méjì ọ̀rọ̀ tí gbogbo wọn wá sọ ìkọ̀ọ̀kan nù wọn ìtabalẹ̀ kàmbẹ̀ á sọ nísìn wọn ní al-bid'atu qisman wọn ní bídíà méjì ló pín sí o àkọ́kọ́ ń bẹ̀ àfáàwọ̀ àgbà Hajar al-Asqalani àwọn ni wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ wọn ní wal muradu bi qawlihi wọn ní ta nabi wa sallallahu alayhi wa sallam in tí wọ́n gbà lérò pẹ̀lú kullu bid'atin dalal òun náà ni wípé gbogbo tí ń bá ti ń jẹ́ àdádálẹ̀ Hajar al-Asqalani náà sọ bẹ́ẹ̀ wọ́n ní ànú ni wọ́n ní ta nabi gbà lérò pẹ̀lú pé ànú ni òun ni tó ṣe pé ma uhditha wala dalilu min ash-shar'i bi tariqi khasin wala 'am in tó ṣe pa bá ti rí tọ́ka fún nínú al-Qur'an Hajar al-Asqalani náà sọ bẹ́ẹ̀ in tá bá ti rí tọ́ka fún nínú al-Qur'an tá sì rí special ọ̀nà kan tó special kan fún bóyá nínú hadisi Ànábì àbí níbi kankan èyí ò ní Ànábì gbà lérò pẹ̀lú wípé kullu bid'atin dalalatun a rí ọ̀rọ̀ Hajar al-Asqalani nínú Fatihul Bari wọn fi sharhi Sahih Bukhari níbi hadith 254 ọ̀rọ̀ àfáàwà Ibn Jawzi ọlọ́mọ́sàbá wa ṣàlékún kẹ́ fún wọn àwọn sọ pé in ti ń jẹ́ bídá mata asnada al-muhaddithu ila asli mashru'i lam yuzam fa amma in kanat mudadatan fa iya a'adhamu ọlọ́mọba àwọn àfáàwà yìí gbogbo wọn lè rí wọn pé ọlọ́mọba àbùkórí alkiyama wọn ẹnu tiwa ò gbà ká bú àfáà kan ẹnu wa ò gbà ká bú àfáà kan gbogbo ẹni tẹ́ bá rí tí ń bá ń bú àfáà láàfáà àtibọ̀tán ń kọ́ àfáàwà Ibn Jawzi àwọn ní ìta lè pè ní bídà òun ní téèyàn kan dálẹ̀ tó ṣe pé ó wá fi àfitì rẹ̀ lọ síbi òfin ila asli mashru'i ó ṣe àfitì àdádálẹ̀ tó dálẹ̀ ó ṣàfitì rẹ̀ ó padà rí hujja kan mú wá fún wa nínú al-Qur'an àbí níbi ọ̀rọ̀ Ànábì ó ní tá a bá ti rí ẹni tó bá dárú nǹkan bẹ́ẹ̀ lẹ̀ tó jẹ́ bídà kan torí tọ́ka sí fún wa nínú Qur'an àti nínú Sunnah ó ní lam yuzam ó ní àníbúrú ẹni bẹ́ẹ̀ fa amma in kanat mudadatan fa iya a'dhamu àmọ́ tí ó bá ti rí tọ́ka fún nínú al-kitabu wa Sunnah tó wá dá kíní kan lẹ̀ tí ń lóun ṣe èyí òun ní ló burú jù láàbù lélẹ́rí tó sì já sí àmàlóye pé ó ti wà nínú ẹni àná. alfáà ìgbà Imam Shafi'i ọlọ́mọ́sàbá wa ṣàlékún kẹ fún wọn àwọn ní al-bid'atu tí ń jẹ́ bídà lọ́dọ̀ tàwọn ala darbayn ọ̀nà méjì làwọn pín sí ma uhditha mimma yuwafiqu al-kitaba wa sunnata wal ijtima'a wal athara fa huwa bid'atun hadi wọ́n ní àkọ́kọ́ ń bẹ̀ òun ni pé gbogbo ẹni tó bá lóhun dáadáa dálẹ̀ kan lẹ̀ tí ò bá ti tako súnà tànábì
tí ó sì tako ọ̀rọ̀ Ọlọ́run alikitaabu wa sunna, tí ó sì tako ìròrí àwọn àfáà sálàfù sọ́ọ̀lẹ̀ tí wọ́n ti kọjá. Tírú ẹni bẹ́ẹ̀ bá lóun ṣe àdádálẹ̀ kínní kan huwa bid'atun hadi, bídíà tó dáa ni, bídíà tó dáa ni, bídíà yìí wọ́n ṣe àná. Imam Shafi'i náà wíbẹ̀ kì í sọ̀rọ̀ ti tèmi o, lórí rẹ̀ pé dáadáa tó rò pé bóyá ọ̀rọ̀ tèmi kọ́ o. Imam Shafi'i àwọn ni wọ́n wíbẹ̀. Ó ní wa ma uhditha mimma yukhalifu al-kitaba wa sunnata aw al-ijtima'a aw al-athara fa huwa bid'atun dalalatun. Ó ní àmọ́ tí bídíà tí ẹni tó ṣe bídíà bá ṣe àdádálẹ̀ kan tẹ́nìkan bá ṣe tó bá ti khalafa tó ti tako ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ ànábì, ó lè yíwun àtọ̀rọ̀ àwọn sálàfù sọ́ọ̀lẹ̀, àwọn ọ̀rọ̀ àwọn aṣáájú, àwọn àfẹ́sìn tí wọ́n dá. Ó ní ẹni tó bá ti ṣe yíwun ni ó ní bídíà tó ṣe bídíà ànú ni, bídíà ànú ni. Imam Shafi'i wọn wá dákẹ́, wọ́n ní èyí òun ní ó jẹ́ káwọn ronú sí ọ̀rọ̀ tí ìkan náà sàábé wa, àwọn sàábé yonjeli al-akram Sayyidina Umar, níjọ́ tí wọ́n wí gbólóhùn yìí jáde pé ni'matul bid'atu hazihi, ni'matul bid'atu hazihi. Níjọ́ tí àfáàwà náà ni wọ́n Sayyidina Umar tí wọ́n ní bídíà eléyìí táwọn ṣe yìí bídíà tó dáa ni. Bídíà wo ni? Òun ni ọ̀rọ̀ aṣámú kíkí. Nígbàtá Ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n bẹ láyé, Ànábì wọn kì í kí aṣámú pẹ̀lú jàmá. Ànábì ká aṣámú kan wá ṣáwájú káwọn jàmá wá pọ̀ lẹ́yìn. Ànábì ṣe bẹ́ẹ̀. Wọ́n dán wò bíjọ́ méjì kan wọ́n filẹ̀. Wọ́n ní táwọn bá ní káwọn máa ṣe kó máa wà dípá àwọn èèyàn wà máa sọ di ọ̀ranyàn. Àmọ́ ńgbàtá Ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n kú tán lérí khilafa ọ̀gá wa Sayyidina Umar alayhi salatu wassalam, àwọn ni wọ́n wá ti Ubayyu, wọ́n ti wọ́n síwájú pé kí wọ́n ṣáájú aṣámú, ìyàní ìrun tàràwí tá a máa kí. Ńjọ́ kẹjọ́ àkọ́kọ́ tí Sayyidina Umar ti Ubayyu síwájú, àwọn èèyàn máa ń dé àwọn mọ́ṣáláṣí, wọ́n máa ń kírun lẹ́yìn rẹ̀. Lèrò bá ń pọ̀ ńjọ́ kìíní, èrò ń pọ̀ ńjọ́ kejì, èrò ń pọ̀ ńjọ́ kẹta, ló bó ti di àdádálẹ̀ tó dànù. Èyí òun ló fa tí Sayyidina Umar fi sọ pé ni'matul bid'atu hazihi, bídíà eléyìí tá a ṣe yìí eléyìí ọ̀dà, ẹnìkan tí ó ta kò sí. So bídíà tó sì jẹ́ bid'atun hasana. Sọ́ngbàtà Ànábì tí wọ́n sọ pé kúlù bid'atin dọ̀là, ṣé kúlù èyí tá a wí ta ní tó sọ wá ṣiṣẹ́ fẹ́lẹ́ yìí nísìn, so ṣiṣẹ́ fún èyí tá a wí tí Sayyidina Umar ṣe kò ṣiṣẹ́ fún. Ọlọ́mọ sábà wá kí Ànábì sallallahu alayhi wa sallam, sallallahu alayhi wa sallam, sallallahu alayhi wa sallam. Ànábì náà mo dá kọ́lẹ̀ báyìí ń bó wọn. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wípé àfáàwà Izzu bun Abdussalam nínú ọ̀rọ̀ títí wọn tí àwọn sọ, wọ́n ní al-bid'atu, wọ́n ní tí ń jẹ́ bídíà fi'lu ma lam yuhad fi ahdi rasulillahi sallallahu alayhi wa sallam. Ó ní iṣẹ́ kan ní iṣẹ́ tí wọn ò bá ti ṣe lójú Ànábì, ó ní tí wọn ò bá ti ṣe lójú Ànábì, ó ní tí ń jẹ́ bídíà nù, àwọn ò lè gbà. Ó ní àmọ́ lọ́dọ̀ títún Sultanul Ulama àwọn náà ń sọ̀rọ̀ yìí, ó ní bídíà munqasimatun, ó ní bídíà pín. Ọlọ́nà tí bídíà pín sí kó wọn kà fún gbogbo akágbọ́. Ó ní bídíà tún wájíbà ń bẹ, bídíà wájíbà, bídíà tó jẹ́ ọ̀ranyàn ó ní ń bẹ. Bídíà wo ló jẹ́ ọ̀ranyàn? Òun náà ni jam'ul Qur'an, kíkó al-Qur'an jọ lẹ́yìn oṣẹ́ ńlá ọ̀gá wa Ànábì wa Muhammad. Gbàtà Ànábì kú tán ni wọ́n tó jàmáà Qur'an papọ̀.
ìkó alukurani kó papọ̀ òun lẹ́yìn ànábì òun ni bídíà náà ó wá jẹ́ àfáàwá Sultanul Ulama wọ́n ní bídíà eléyìí bídíà tó wájibà ní ọ̀ranyàn ni ṣe rí pé kúlù ta kọ́kọ́ òun ṣe rí pé kò ṣiṣẹ́ lórí ẹ̀ pé kúlù bídíà ti ń dọ̀lára ṣe lọ́wọ́ ní kúlù yẹn ṣiṣẹ́ ń bẹ̀ ta ní kúlù yẹn jámù ni ṣé àwọn tí wọ́n kó Kùránì náà jọ ṣé àwọn náà ṣé ẹni àná làwọn náà laysa kullu bid'atin dalala kìí ṣe gbogbo kúlù kìí ṣe gbogbo bídíà ní dalala torí pé àfáà Sultanul Ulama jẹ́ yé wa pé bídíà wájibà ń bẹ wọ́n jẹ́ yé wa pé bídíà muharrama ń bẹ bídíà muharrama tá a kọ̀ tá a tiẹ̀ gbọ́dọ̀ débẹ̀ rárá òun ni bídíà tó bá ti khalafa kitabu wa sunna a gbọ́dọ̀ débẹ̀ rárá bídíà manduba ń bẹ ṣe lọ́dọ̀ àwọn ní usul ọ̀dọ̀ àwọn ní usul wọ́n ń pè kíní kan ní ma yuthabu fa'iluhu wa yu'aqabu tarikuhu ma yuthabu fa'iluhu wa yu'aqabu tarikuhu bọ́ bá ṣe lọ́dọ̀ àwọn ní usul ó gbà ládàá ń tó ṣe bí ká ṣàṣàlátù fan nabi bí ká kójọ ká ṣe mauludi nabi àtàwọn nǹkan tó dáa bẹ́ẹ̀ bí bó bá ṣe ó gbà ládàá bó bá ṣe kò síyà fún ọ́n bẹ́ẹ̀ fi ilmi usul ma yuthabu fa'iluhu wa yu'aqabu tarikuhu so bídíà manduba náà ń bẹ Sultanul Ulama náà wí bẹ́ẹ̀ bídíà makruha ń bẹ bídíà mubaha ń bẹ tó tá bá wá wo gbogbo táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wá wí lérí tá wí àgàgà bí tí àlfáà wa àgbà Sultanul Ulama ibi tí wọ́n pé bídíà tí wọ́n sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Al-Qawafi àwọn náà sọ bẹ́ẹ̀ Imamu Nawawi àwọn náà sọ bẹ́ẹ̀ Hajar al-Asqalani ibi tí Sultanul Ulama yìí tẹ̀sí àwọn náà tẹ̀sí bẹ́ẹ̀ ìzà tó bá wá rí bẹ́ẹ̀ kullu bid'atin darratin gbogbo wa láti mọ̀ pé gbogbo tí ń jẹ́ bídíà pátápátá ò ìnira ni kullu yẹn má jẹ́ kó sọnù bí n ti ń wí òun kullu yẹn istigraku jinsil bid'a kullu yẹn kullu bid'atin yàní wípé gbogbo bídíà tó bá ti jẹ́ ìnira tad'u ila dalalatin alladhi tahtamilu al-kufru wal ma'siyah okay subhanallah fóònù lẹ́ntẹ̀ gbọ́n tí ń wí alladhi tahtamilu al-kufru wal ma'siyah gbogbo bídíà láyé tó bá ti jẹ́ ìnira àwọn àfáà panupọ̀ lérí ẹ̀ pé gbogbo bídíà tó bá ti jẹ́ pé ìnira ní ó kó báyàn bídíà tó bá ti kó ìnira báyàn àdádálẹ̀ tí ọ̀dá tó bá ti kó ìnira báyàn ní máa lídìyàn lọ bí anu ní o ìsì máa lídìyàn lọ bí kéèyàn ó di kèfèrí ìsì máa lídìyàn lọ bí kéèyàn ó máa ṣẹ Ọlọ́run ìyà bid'atun dalalatun tad'u ila dalalati alladhi ta'milu al-kufru wal ma'siyah bid'atun dalalatun gbogbo wa láti oyé wa báwọn hadisi Jabir ọlọ́mọ́sà bá wa kẹ́ wọn tí wọ́n gbà wá lọ́tọ̀dọ̀ ọ̀gá wa anabi sallallahu alayhi wa sallam wọn náà anabi sọ pé man sanna sunnata khairin gbogbo ẹni ó bá dá ìlànà kan lẹ̀ fatubi'a alayha táwọn èèyàn sì tẹ̀lé lánà tí èèyàn dálẹ̀ yẹn falahu ajruhu wa mithlu ujuri man ittaba'ahu ghayra manqusin anabi sallallahu alayhi wa sallam wọ́n ní á fún ẹni tí ó dá ìlànà yẹn á fún ní ládàá rẹ̀ àwọn tán bá tún wá tẹ̀lé á fún àwọn ní ládàá tí wọn náà níjó dínkù kódà nínú bónọ́ọ̀sì tẹni tó dá nǹkan lẹ̀ tá a tún fún ni wípé èèyàn kọ̀ọ̀kan tó tẹ̀lé òun ni a tún yọ ládàá kọ̀ọ̀kan lọ́dọ̀ òun a tún fún tán kò bá jẹ́yàn 1000 kò bá jẹ́yàn 100 anabi ni wọ́n sọ sallallahu Jábìrù ni wọ́n gba ọ̀rọ̀ náà wá wọ́n tún ní man sanna sunnata sharri gbogbo ẹni ó bá dá ìlànà tí ó dá ìlànà burú gbogbo ẹni ó bá dá lẹ̀ fatubi'a alayha táwọn èèyàn sì tún tẹ̀lé pẹ̀lú aburú tó dá lẹ̀ nínú ẹ̀sìn kana alayhi wizruhu wa mithlu awzari man ittaba'ahu ghayra manqusin bá ti ṣe lákọ̀ọ́kọ́ òun náà láàṣì
fún ẹni tó dá taburú náà lẹ̀ ẹni ó dá burú lẹ̀ táwọn èèyàn péjọ sọ́dọ̀ rẹ̀ á fún ládàá burú gbogbo àwọn tí wọ́n tẹ̀lé náà á fún àwọn náà ládàá burú á tún wá yọ ládàá kọ̀ọ̀kan lọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan tó tẹ̀lé á tún dá àjọ sẹ́ni tó dá nǹkan lẹ̀ o. hadisi yẹn tá a bá lọ wo nu hadisi Tirimizi ọ̀rọ̀ tí Jábìrù sọ ń pa Ànábì yìí ńbẹ́ńbẹ́ abawa ni bídíà pọ̀ tó dáa bídíà sì pọ̀ tí ò dáa tàbá ní sọ̀látù tàráwì ìrun táǹkì tó jẹ́rùn aṣámú táǹkì bídíà nítorí jẹ́ bídíà ni pé bá ti ń kí lápapọ̀ Ànábì ò kí lápapọ̀ ìkí lápapọ̀ wa bídíà ni òfin tó bá ti dè yín òun ni yóò dè gbogbo ìta bá ń sọ bọ̀ wáyìí náà bídíàtun hasana ìrun tá Ànábì kí èyí aṣámú tá Ànábì kí kọ́ là wá ń kí lónìí pẹ̀lú pé kìí ṣe iye tá Ànábì kí la kí wọn ní bídíà náà là ń ṣe wọn bídíàtun hasana tó qira'atul Qur'an ala al-mayyit fi ad-dar kama kí al-Qur'an ká tẹ́ òkú kalẹ̀ kama wá kí al-Qur'an kama kí suratul mulku fókù tán ké kalẹ̀ bídíà ni bídíàtun hasana ihya'u laylatil nisfi Sha'ban òru nisfu Sha'ban tá a máa sọ pé nisfu Sha'ban Ànábì ò ṣe bídíà ni ó sì jẹ́ bídíà tó dáa at-talaffuzu bi niyyati s-salat kada níyàn lérí ìrun bóyá ran àsùbá ni bóyá ran àyílà ni bóyá magaribi ni bóyá làásàrì bóyá ìṣáì ni gbogbo àníyàn tá a máa dà lérí ìrun Ànábì ò ṣe sallallahu alayhi wa sallam ṣíṣe táwọn ń ṣe lẹ́yìn Ànábì ò bídíà sallallahu alayhi wa sallam du'a'u khatimil Qur'an min salati tarawih àdúà tí wọ́n máa ń ṣe ní Saudi tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà kọ́ ṣe wọn lórí ẹ̀ tán máa ka al-qunut tán máa ka khutuba al-Qur'ani lẹ́yìn ìgbà tí wọ́n bá ké al-Qur'ani tán tí wọ́n máa ké ní Saudi táwọn ìkọ̀kan náà máa ké wọn ní bídíà ni Ànábì ò ké Ànábì ò ṣe bídíà tó ṣe kí ni bídíà tó dáa ni. qabdul yadayn ba'da ruju' tá a bá ṣe Allahu akbar tá a rùkú báyìí tá a wá dìde padà àwọn ẹlòmíín wọn káwọ́ méjèèjì sí àyà báyìí kan tó lọ fèrè kanlẹ̀ ìkáwọ́ méjèèjì sáyà àwọn kan tó lọ fèrè kanlẹ̀ òun ni bídíà ni Ànábì ò ṣe. sallallahu alayhi wa sallam iqamatul ikhtifalat li hafazatil Qur'an competition Qur'an tẹ́ ń ṣe fáwọn ọmọ káàkiri competition al-Qur'an táwọn èèyàn ń ṣe káàkiri láyé lónìí competition tẹ́pẹ́tọ́ wọn bá ti há Qur'an tán wọ́n jókòó wàlímà rẹ̀ wọ́n rọra ṣe àwọn míì máa ń ṣe lẹ́gbẹ̀ẹ́ kẹ́jẹ́bú àwọn míì máa ń nà sára rẹ̀ ṣíṣe hafala yẹn bídíà ni bídíà tó sì dáa ni ẹ gbọ́dọ̀ takò al-ikhtifalu bi mawlidi nabawi sharif sallallahu alayhi wa sallam kasi mawludi anabi Muhammad òfin tó de gbogbo àwọn èyí tá à ń wí yìí náà ló de òun náà bídíà tó hasan bídíà ni bídíà tó dáa ni torí pé àrítọ́ka fún nínú al-Qur'an pé ká fẹ́ràn ànábì ká tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam àrítọ́ka fún nínú ànábì pé ká nífẹ̀ẹ́ ànábì sallallahu alayhi wa ká sallam fẹ́ràn ànábì sallallahu alayhi wa sallam so ọ̀nà tó bá wá kó wá ló lè gbà celebrate ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò sí jà ń bẹ kò sí jà ń bẹ èyí tí ò bá yé ọ béèrè á ká sọ èyí tí ò bá yá wa náà á béèrè àmọ́ ká máa jà ká máa búra wa ká máa ṣépè ká máa ṣe kò bẹ̀rù àti bọ̀tán ṣe bó o bímọ ṣe báwọn kan náà bí wọ̀ náà ta ló mọ àwọn tó bí ọ. ibi táwọn yìí náà sì lọ ìwọ náà lọ ẹ wo báwọn àfáà ẹ̀sìn àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ẹ wo bí wọ́n ti ń sọ̀rọ̀ pẹ̀lú làákàyè tí ì ṣe pẹ̀lú wèrè tí ì ṣe pẹ̀lú jàgídíjàgan ẹ wo bá ti ń sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtàníhà bìdùkúlì àmì lè hijira tá a máa kíra wa happy new year agbó ọdún tuntun Ànábì ò ṣe bídíà ni
so bídíà pọ̀ tó jẹ́ bídíà tún hasana tẹ́ ẹ bá rẹ́ nìkan tí ń ṣe kinní kan tí ò bá yé yín ẹ béèrè lọ́wọ́ ń tọ̀hún pé kí ni ìdí tó fi ń ṣe èyí tó ń ṣe yìí. àmàláyé tá a dé lónìí gbogbo ẹ̀ tí wàá dàrú ànábì sọ ànábì sọ ànábì sọ ànábì sọ à ń sì fi ń lé àwọn èèyàn kúrò nínú ẹ̀sìn. ẹ̀sìn ànábì wa ò lè àdínú yóò sọ. mo sọ ní òní ìgbà tí n ṣe ti last week mo sọ mo ní ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní bu'istu mu'alliman muyassira bu'istu mu'alliman muyassira àfa rọrùn ni wọ́n gbé mi dìde lé lórí kí n jẹ́ ìrọ̀rùn fún yín. ànábì fẹ́ràn wa púpọ̀. sallallahu alayhi wa sallam. laqad kana lakum fi rasulillahi uswatun hasana. àríkọ́ṣe eré tó pọ̀ jù tó dáa jù téèyàn máa wá tó bá fẹ́ rọrùn wọ̀ tó fẹ́ pàdé ọlọ́run dáadáa. ìwà nábì ní ká lọ mú innaka la'ala khuluqin azim. èèyàn mélòó ló níwà nábì mọ́ nínú gbogbo àwọn tán náà tá la gbé súnà nábì lọ́wọ́. ìwà nábì mélòó ní ń bẹ lára wa mọ́. ayna al-akhlaq. ìwà ti sọnù lára wa. àníwá àlọ́rọ̀ rí àníwá ànírìn rí gbogbo aburú ní ń bẹ lára wa. a sì láǹ pèpè sójú ọ̀nà tọ́lọ́hún. ẹlòmíì ò tún sọ fún òun lòun dáa jù ẹlòmíì ò ní tòun ti tòun ló mọ́ jù. à ń pèpè sí ojú ọ̀nà tọ́lọ́hún àti tànábì ni àbá ń pèpè sápò ara wa. sáà nábì máa ń fi account number sẹ́rí kíní screen gbàtà nábì ń jíṣẹ́. ànábì sáà nábì máa ń ṣe bẹ́ẹ̀. ànábì sallallahu alaihi tó ló ń jíṣẹ́ rẹ̀ tèmi náà lémi náà ń jíṣẹ́ rẹ̀ ṣé bá ànábì ti jíṣẹ́ rẹ̀ là ń jíṣẹ́ rẹ̀ o. rahmatan lil alamin ìkẹ́lẹ̀ ànábì jẹ́ fún gbogbo ayé. àló ń kálukú ń du àpò ara rẹ̀ àpò ara kó wá ló ń kálukú ń du. ó ń kálukú ṣiṣẹ́ torí tọlọ́run torí tànábì mọ́. àwọn ajẹ́pọ̀ ń ṣiṣẹ́ torí tọlọ́run torí tànábì ló tún ṣe bára. sànábì ṣe bára ànábì ò ṣe bára. ànábì ò ṣe bára. wọ́n wá ń gbé bá ànábì ni. kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tó o bá ń ṣe bára pé ọ̀yá ẹ máa fún wa lówó ẹ máa ṣe kinní kan ẹ máa ṣe tá ń bẹ̀ ọ́n gbogbo èyí o. tá ló bẹ̀ ọ́n gbogbo èyí o. ṣé dandan ni ká ṣàfà gan ni. dandan kọ́ ni kó ṣàfà. iṣẹ́ pọ̀ téèyàn lè ṣe. bíríkìlà iṣẹ́ ni. pop kíkọ́ iṣẹ́ ni. fọ̀gánáísà iṣẹ́ ni. kápẹ́ńtà iṣẹ́ ni. fìlà kódà fìlà tá a máa dé yìí àwọn tí ń fọ̀ tí wọ́n tún fi starch sí fún wa iṣẹ́ ni. wọ́ṣímánù dry cleaner iṣẹ́ ni. inna sa'yakum la shatta. iṣẹ́ pọ̀ téèyàn lè ṣe. àwọn àmúlùmálà tí wàá wọnú ẹ̀sìn ìwọ̀n á jẹ́ kí wọ́n máa kó ìnira bá ẹ̀sìn lẹ́ni tẹ́ ẹ̀dá bàbá ẹlòmíì mà láyé. ẹ̀dá nìkan kan èyí tí tó wà fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìbẹ̀ lára gbogbo wa ló wà kó sára nìkan tí ò sí. àwọn kan sọ fún mi pé ṣé bóyá lómi rò pé bóyá àwọn kìíní táàmì máa ń ṣe yìí bóyá èmi fi ń gbowó èmi ò fi gbowó kankan èmi ò fi gbowó lọ́wọ́ ẹnì kankan. n bá ṣe online kìíní tí mò ń ṣe majana mò ń ṣe lillahi wa rasuli mi gbowó lọ́wọ́ ẹnì kankan. Instagram kan ò fún mi lówó, Facebook kan ò fún mi lówó, YouTube kan ò fún mi lówó. ọlọ́mọ́sá máa ń ṣe dáadáa fún Khalifa Zerikin Zikiri ń bẹ ní Spain. wọ́n sábà sọ fún mi náà ṣé ewu kìíní yìí wọ́n ní à bá lọ àbọ̀ ń bọ̀. ìwà nábì ni ẹja lọ ní rahmatan lil alamin. ànábì ló níwájú ànábì ní ìkẹ́ ń bẹ lọ́dọ̀ wọn púpọ̀. ìkẹ́ ń bẹ lọ́dọ̀ wọn bí kò sí lọ́dọ̀ wọn. ànábì níwà bí ànábì ò níwà. gbọ́ àdísì tí mo fẹ́ kà yìí. torí gbogbo èèyàn àfáà orí social media ẹ ti dìdàkúdà
ẹ ti di nǹkan kí nǹkan ẹlòmíín followers ní ń wá ń sì sọ̀sọ̀kúsọ ẹlòmíín kó sàdá fọ́ọ́dọ́lẹ̀ ẹlòmíín kó sàdá controversial lẹ̀ nígbà tí wàá fà ń lọ introduce oògùn òpèrà rẹ̀ láàfà ọ̀wá ń lọ introduce oògùn lórí social media fáwọn èèyàn tí wọ́n ń wọ̀ tó pé gbogbo ayé ní ń wọ̀ ó sì wà ní kéńbà àfà òmú tẹ̀sùn bá lọ́wọ́ òun lọ introduce many things làwọn nǹkan rándanrandan tí ò yẹ tí ò da tí ò papọ̀ mẹ́sìn wa ẹ wá ní wọn ò ní máa bú wa ọ̀nàdà tí wọn ò ní máa bú wa wọ́n bú wa mọ̀nàgà ẹ̀ ń wò yá sí pé babaláwo ní ọ̀ àmà ẹlòmíì ti ń pera rẹ̀ láàfà bẹ́ẹ̀ bá bọ́ ara rẹ̀ ẹ mọ̀ pé Ògúnjìmí ni Ògúnjìmí àbí Fádèyí olóró kí ló lè tó bẹ́ẹ̀ àwọn tí wọ́n gbaṣẹ́ lọ́dọ̀ wọn sí bí wọ́n ti ṣe nù ṣé bá Nábì ti ṣe nù sallallahu alaihi wasallam. ẹ má jà máa sọ àsọjáàmù mọ́ àsọjáàmù wa ti pọ̀ jù ẹ̀yin lẹ́yìn jẹ́ wọ́n máa kó gbóngbó àwọn tó bí wa ẹ̀yin lẹ́yìn jẹ́ wọ́n kó gbóngbó torí gbogbo táwọn tó bí wò ó ṣe nù òun làwọn introduce sínú Islam màmá nà hàdà وهذا غير صحيح وهذا غير ممكن والله العظيم من كان يرجو لقاء الله فليعمل عملا صالحا bí kú bá tiẹ̀ pa ọ́ lálẹ́ ìkó tó sùn kí ni tí kú fẹ́ ká mọ́ ọ lọ́wọ́ ṣé rọ́tò ń pa fáwọn èèyàn káàkiri lórí mídíà náà àbí torí káwọn èèyàn kán sàlẹ̀ view rẹ̀ kán sàlẹ̀ wọ́ kán sàlẹ̀ like rẹ̀ wọ́n like àwọn tàná náà nígbà tó dò ní kò sí wọn mọ́ ni wọ́n fi wà ìwọ náà kó ń bẹ́ẹ̀ lómi náà tó dé lọ́la kò sí champion láyé ẹ wo tá Ànábì wí Ànábì ẹ hánà bí bẹ́yìn tí máa hánà o ẹ sà máa hánà kí ló dé má ti ṣe iná gáàsì gan-an kátó nínú agi iná lẹ́yìn pé báwọn Ànábì wọ́n dá débi wípé ẹgbọ́ àdísì tí mo fẹ́ kà yìí hadathana Muhammad bun Sinani qala hadathana Falih qala hadathana Hilal bun Ali an Ata' bun Yasar an Abi Hurayrata radiyallahu ta'ala anhu bun Sinani àwọn náà bá wa sọ̀rọ̀ bun hadathana Falihu náà bá wa sọ̀rọ̀ Hilalu ọmọ Aliyu náà bá wa sọ̀rọ̀ wọ́n ní Yasari gbọ́ látọ̀dọ̀ Yasari náà sọ pé Abu Hurairah láwọn gbọ́ látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam pa Ànábì sọ pé kullu ummati yadkhuluna al-jannata illa man aba sallallahu alaihi yálà rí dápá yorùbá Ànábì sallallahu alaihi wasallam. wọn la Ànábì fẹ́ràn wa púpọ̀ èmi ò mọ ń táwa gbé lọ́wọ́ tá a ya wèrè báyìí tá a ya eléri bú sáyé báyìí ìmọ̀ ń tá a gbé lọ́wọ́ tá ń bẹ̀ wá ká máa ṣe wá sí gan gbogbo dáwà tá bẹ̀ yìí gan sọ́lọ̀ ló bẹ̀ ọ́ abá Ànábì sànábì ló bẹ̀ wá àbá ń ṣiṣẹ́ ara wa munafiki gbogbo kò sẹ́ni tó dá gbogbo kò sí káwa lọ dá ká lọ mú wa Ànábì náà sọ yìí pé kullu ummati yadkhuluna al-janna Ànábì ní gbogbo àwọn àlìwúmọ̀ mi pátá ní wà al-janna illa man aba àyàfẹ́ ni tó bá kọ̀ pọ̀ wọn wọ̀ ẹ wọ̀ ọ̀rọ̀ Ànábì kò sọ̀rọ̀ náà kò hánà fún wa mẹ́ ó ní gbogbo àlìwúmọ̀ mi pátápátá kúlù tá a wí bí yìí náà istigraqu li afradi náà lónìí illa man aba ẹ mọ̀ pa Ànábì mọ̀rọ̀ sọ púpọ̀ àyàfẹ́ ni tó bá kọ̀ qalu ya Rasulallah àwọn sàbí wa béèrè lọ́wọ́ Ànábì wa man ya aba
anabi tani tawani oko anabi ni waman asani faqad aba tani ńkọ́ àfáà tí mùsùlùmí tó lóhun kírun mùsùlùmí tó lóhun gbèrò ara ẹ̀ mùsùlùmí tí ò kírun òun ni ò fẹ́ wà àlùjánnà mùsùlùmí mi ò gbà àwẹ̀ kódà mo ra àwọn àfáà mi ní ìgbà àwẹ̀ tí ó là à ń ṣiṣẹ́ ọlọ́run ṣiṣẹ́ yín ni ẹlòmíì bá lọ mọ́ká nǹkan lọ kó yín sẹ́nu bámú ni yẹ́n ọlọ́run ṣiṣẹ́ yín ni ẹ bá ń ṣe tàwáfù yóò lè ọlọ́run ṣiṣẹ́ yín ni. káwá wo gbogbo tó dáyé lónìí ẹ wò fẹ́ tà nábì ní sí wa ẹ wò fẹ́ tà nábì ní sí wa wa ma arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run láàgbére ànábì àgbé òdìdí lásán o ìkẹ́ kò jẹ́ kẹ́ kò já àánú fáwọn ọmọ rẹ̀ ni lágbé òdìdí fún ànábì wa ń wà rẹ̀ níṣẹ́ àbí wọ́n wà rẹ̀ ǹjẹ́ wọ́n jẹ́ kẹ́ fáwọn ìjọ tiẹ̀ ṣé wọ́n já àánú fáwọn ìjọ tiẹ̀ tiẹ̀ chẹ́kì ara rẹ̀ wò ọ̀rọ̀ rẹ̀ mélòó ló tẹ ara rẹ̀ tó tẹnu rẹ̀ jáde sáyé àfọ̀rọ̀bú ọ̀rọ̀ rẹ̀ mélòó máa kà á lé ní èjì ẹ̀ta ká máa bọ́ sí báyìí kó tó dijọ́ àlùkìyámà ọ̀rọ̀ rẹ̀ mélòó ló tẹnu tèmi jáde ọ̀rọ̀ rẹ̀ mélòó ló tẹnu tiẹ̀ jáde ọ̀rọ̀ bú mélòó ló tẹnu mi jáde ọ̀rọ̀ bú mélòó ló tẹnu tiẹ̀ jáde ẹjá lọ níwà nẹ́bì kìí ṣe kákan máa ṣe ká máa kó agbádá kí lásán ká máa wé láwà ní ká máa ṣe gbogbo yín kọ́ ìwà ni ẹjá lọ ní ẹ jẹ́ kí ìwà lọ́lọ́run fi ròyìn ànábì kìí ṣe ìrun kìí ṣààwẹ̀ innaka la'ala khuluqin azim ìwà ni ọlọ́run kó dákun kó ṣàánú wa wáàsí náà ti pọ̀ kò wá sálùbáríkà ń bẹ̀ mọ́ tọ̀wọ́n jáde wáàsí tìyàn jáde wáàsí tọ̀wọ́n jáde wáàsí gbogbo kéwú lásìkò tán àlùbáríkà ni òṣìṣẹ́ ń bẹ̀ mọ́ yìí àlùbáríkà bá ń bẹ́ẹ̀ ànídìíká kéwú púpọ̀ ànídìíká kó pépà sọ́wọ́ bí pa fẹ́ ra gbúgbúrú ànídìí ẹ̀ àyà ọyọ kan àdísì ọyọ kan làwọn tànákà lẹ̀sí fi dúró bó ti dúró yìí gbogbo Kùránì làwọn ń kà nísì gbogbo àdísì là ń kà nísì kankan ò dúró bí bá ti ń gbé tí ọ̀tún wọlé ń gba tòsí jáde ní wàásí fi pọ̀ ó yẹ ká mọ̀ pé kò sálùbáríkà ń bẹ̀ mọ́ ni ntí ó wà jẹ́ kálùbáríkà wà ń bẹ̀ ni ká padà sọ́dọ̀ ànábì ká lọ ní ìwà ìwà òun náà ní gbogbo nǹkan bẹ́yàn bá ti níwà sallallahu alaihi wasallam àbùsébùsé ọ̀rọ̀ rí ní kájú máa jáde lẹ́nu wa bí àṣà Mọ̀lánà Ṣéhù Ṣáàzìlì ọlọ́mọ́sàbáwá kẹwọn àwọn bàbá ti wà nù Mọ̀lánà Ṣéhù Ṣáàzìlì wà ní àwọn ọ̀rọ̀ bú tí mú ní ìwọ náà àti wà bú tí mú ní ìwọ náà àti rìn bú tí mú ní ìwọ náà Olúwa dákun gbé jìnnà sí wa àmín Ọlọ́run dákun gbé wa jìnnà sí ọ̀rọ̀ bú tí mú ní ìwọ náà Ọlọ́run ló mọ̀ ọ̀rọ̀ bú tẹ́lómi ti sọ àti wà bú o tí mú ní ìwọ náà Ọlọ́run ló mọ̀ wà bú tẹ́lómi ti wù láyé àti rìn bú tí mú ní ìwọ náà Ọlọ́run ló mọ̀ rìn bú tẹ́lómi ti rìn láyé ó ti rìn lọ́bí tó ti lọ bá tèèyàn jẹ́ Ọlọ́run ló mọ̀ ibi tó ti rìn lọ́bí rérí àbí ibi tó ti máa lọ pààyàn lẹ́kún Olúwa dákun gbé jìnnà sí wa Ọlọ́run dákun gbé wa jìnnà sí àmọ́ àwọn ọ̀rọ̀ rẹ̀ tí mú nira àlìjánnà àti rìn rẹ̀ tí mú nira àlìjánnà àtọ̀rọ̀ rẹ̀ tí mú nira àlìjánnà àti iṣẹ́ rẹ̀ tí mú nira àlìjánnà Olúwa dákun fi tà wá lọ́rẹ Ọlọ́run dákun fi tà wá lọ́rẹ Olúwa dákun fi tà wá lọ́rẹ Ọlọ́run dákun fi tà wá lọ́rẹ. Gbogbo tí ó bá yé yín tá a bá sọ ẹ béèrè lọ́wọ́ wa ìtàlàyé bá ń bẹ́ẹ̀ á sọ má bu wa àwa ìbúyàn. Wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ó tún dijọ́ mẹ́jọ.
Stay tuned for more interesting programs on My Naija TV.